Ibuso Kesan Jesu Subu Leeketa. Àwa foribale fún Jesu asin ológo, nítorí nípa agbelebu mimo rẹ̀ ló ti fi araye padà. Bẹ́ẹ̀ ni Jesu tún ṣubú lẹ́ẹ̀kẹta lábẹ́ agbelebu rẹ̀. Ìbàjẹ́, ìlù àti ìwà ìkà lọ́tùn sì tún wá láti ọwọ́ àwọn Júù. Ọ̀tun ìbanuje àti irora ti ọ̀dọ̀ àwọn Júù wá, ṣùgbọ́n ọ̀tun inú rere àti aanu ti ọ̀dọ̀ Oluwa wá. Ó dàbí ẹni pé ọ̀run apadi tú ibinu rẹ̀ ká lé lórí. Kini Jesu yóò ṣe? Ǹjẹ́ kì yóò parí iṣẹ́ rẹ̀? Ǹjẹ́ kì yóò ṣe bí àwa tí ó jẹ́ pé nípa ilodi kékeré kan a ó fi ọ̀nà ìwà rere sílẹ̀ bí? Àgbẹ̀dọ̀ wọ́n lè wí fún un pé bí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run, sọ̀kalẹ̀ kúrò lórí agbelebu. Ṣùgbọ́n ní pàtàkì nítorí pé òun jẹ́ ọmọ Ọlọ́run, òun á sì dúró síbẹ̀ títí di àmídẹ́kun rẹ̀. Olúwa, bí ó ti wù kí ó rí, pẹ̀lú ìrànlọ́wọ́ ore-ofe rẹ̀, mo fẹ́ fẹ́ ọ títí di ojú ikú. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó ti wà láì tèkọ́ṣe ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ṣàánú fún wa Olúwa, ṣàánú fún wa. Nípa àánú Ọlọ́run kẹ́mi àwọn olódodo tó ti ṣaláìsí sinmi lálàáfíà. Àmín. Bá ti fẹ́ kí